ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtọ́jà ìdá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògo ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ẹni kí àwọn èèyàn wa káàkiri àbáláyé ẹni ó ní orí ńlá kan tí ẹbí ṣe fáwọn tí wọ́n ń tẹ̀lé tọkàntọkàn tí wọ́n ń tẹ̀lé bàbá Olagoroye Faleyinmu jẹ́ bí ẹ̀bùn ọdún kí lè fẹ́ ṣe fún wọn báwọn ìbẹ̀ lọ. àdúrà wa gbà a fẹ́ kí oníkálukú a fẹ́ ṣiṣẹ́ àánú iṣẹ́ ìbùkún wọ́n dẹ̀ ráàánú Ọlọ́run gbà ní 2025 bí ìlú bá ń le wọ́n máa rí jẹ wọ́n máa rí mu wọ́n máa rí ná. òun fẹ́ máa fún gbogbo àwọn olólùfẹ́ máa fún ọ ní guideline àwọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ guideline yẹn kí n fàṣẹ sí ni oníkálukú máa ra pọ́ọ̀sì tuntun á dẹ̀ wá owó tuntun ẹyọ kan á fi sínú ẹ̀ inú pọ́ọ̀sì yẹn wọ́n máa ka Deuteronomy 28:1-14 Deuteronomy 1-14 wọ́n á kà ní 91 times sínú pọ́ọ̀sì Deuteronomy 1-14 wọ́n á kà ní 91 times sínú owó tó wà ní pọ́ọ̀sì yẹn tó bá ti kà á sí tó bá dáhùn 23 lóṣù yìí a máa fàṣẹ sí ni a dẹ̀ ṣàlàyé bọ́n sí wọn máa lò ó àtẹni tó wà Nàìjíríà àtẹni tó wà nínú ìbò bá dé olólùfẹ́ wa a fẹ́ fún oníṣẹ́ àánú àti ìbùkún tọlọ́run tí owó ò ní dá lọ́wọ́ wọn tí wọ́n máa rí jẹ tí wọ́n ò ní rí sọ́fánẹ́sì wọ́n ta nǹkan ní 40,000 kan rírà arúgbó rà so bó ṣe rí nìyẹn on 23 ẹsẹ̀ 1-14. bẹ́ẹ̀ni Deuteronomy 28:1-14 wọ́n á kà á ní 91 times. ò bá kà á lọ́jọ́ mẹ́ta ò bá lè má parí ẹ̀ lọ́jọ́ kan ò lè kà á lọ́jọ́ mẹ́ta ò lè kà á lọ́jọ́ mẹ́rin. ṣé àti kà. kó tí a ti kà á kọjọ́ yẹn tó pé bẹ́ẹ̀ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.